Ẹ ṣé àtúndúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa pátá tí ẹ ń fi ara balẹ̀ láti máa bá wa lọ, pàápàá láti máa wo gbogbo àwọn fọ́nrán tí à ń ṣe jáde ní gbogbo ìgbà nípa àwọn pródọ̀tì wa tí ó ti iléeṣẹ́ wa jáde El Adonai Spiritual Store. Adúpẹ́ lọ́wọ́ yín. Wọ́n á fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin màmá pátá lẹ́ẹ̀kan sí, ẹ̀yin bàbá wa pátá, ẹ̀yin ẹ̀gbọ́n wa, àbúrò wa, Nàìjíríà ni àbí ní òkè òkun. Mo tún fẹ́ fi àkókò yìí kí n tún fi dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé, ẹ kú gbogbo ìgbìyànjú tí ẹ ń fún wa, encouragement tó fi tẹ́yìn ò bá order àwọn ohun táwa ń ṣe yìí, àwa ò ní mind láti lè tún máa ṣe mọ́. Adẹ́gbẹ́bẹ́ ṣé ọ̀dà tí ẹ̀ ń gbà tá à ń send ẹ̀ sí yín, lẹ́yìn náà ń send message sí wa wípé nítòótọ́ tí Olúwa òun ni agbára, pé àwọn gbogbo tí à ń send sí gẹ́gẹ́ bí ohun èròjà tí ẹ ọ̀dà lọ́dọ̀ wa pé ó ń ṣiṣẹ́. Àdúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣé gidi gan. Nínú fọ́nrán yìí, gbogbo ohun tí mo máa fẹ́ sọ nínú fọ́nrán yìí máa dá lórí àwọn ọṣẹ tí a lè fi wẹ̀ láti lè ṣe ìmójútó ara wa. Ọṣẹ tí a lè fi wẹ̀ láti lè ṣe ìmójútó ara wa. Nínú fọ́nrán yìí ni mo ti máa dárúkọ rẹ̀. A máa dárúkọ àwọn kọ̀ọ̀kan nínú fọ́nrán yìí tí Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ tí a sì lè ṣe. Ṣùgbọ́n kí n tó lọ, a máa mẹ́nu lé ọṣẹ ìṣẹ́gun. A máa mú ẹnu lé ọṣẹ back to sender. Ọṣẹ ni kó kàn fi wẹ̀ ni, back to sender. A máa mẹ́nu lé. A máa mẹ́nu lé awẹ́bídànù. This one, it is back to sender. Back to sender. Èyí is love and attraction soap. Love and attraction soap. Àwọn ọṣẹ aṣínà ní tọ́nà bá di pátápátá, ọ̀nà di pátápátá. Àwọn nǹkan tó lè lò ní tọ́nà di kí gbogbo ẹ̀ dàrú, ohun tó lè lò nìyí. A máa sọ nípa ọṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà. Gẹ́gẹ́ mo ti sọ lẹ́ẹ̀kan, a máa sọ nípa ọṣẹ ìṣẹ́gun. A máa sọ nípa ọṣẹ Wegunwepe. Ṣùgbọ́n kí n tó bọ́ sí gbogbo àwọn nǹkan yìí, ọṣẹ tí ọkùnrin fi ń rí obìnrin fẹ́ ó wà. Ọṣẹ tí obìnrin tó sì fi ń rí ọkùnrin fẹ́ òun náà wà. Ọṣẹ kan náà wà, a máa ń pè ní ìtúwọ́ àwẹ̀là. Ó wà. Ẹ̀yọ̀nú gbogbo ẹ̀ ni ó wà. Ọṣẹ tí a fi ń mú ọwọ́ ayé kúrò lára pátápátá, gbogbo ẹ̀ ni ó wà. Ó fọ́ọ̀lù sírú èjì wípé o máa ń bá obìnrin sùn lójú oorun, o ń bá ọkùnrin sùn lójú oorun. Gbogbo nǹkan yìí pátá ló wà. Tó o bá béèrè tó pè wá, a máa là ẹ́ lọ́yẹ̀. Ọlọ́run sì máa fún wa ní orí ọ̀fẹ́ ní àtiṣe. Ọ̀pọ̀lọpọ̀ a sì máa pè mí. Ibi tí mo ti kọ́ fẹ́ ti bẹ̀rẹ̀ nìyí. Wọ́n máa ní nǹkan dúdú kò ṣiṣẹ́ ní ara àwọn. Nǹkan dúdú ò ṣiṣẹ́. Tó bá ti sọ, màá rẹ́rìn-ín, màá wá là wọ́n lọ́yẹ̀. Gbogbo ẹ̀yin mùtúmùwà, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kò sí nǹkan kan tí wọ́n ń pè ní nǹkan dúdú o.
tó pé ojú ti ṣú dé area yẹn débi wípé àwọn èèyàn understand fact mọ́. Mo fẹ́ fún yín ní fact kan lénìí wípé kò sí nǹkan kan nínú nǹkan tó ń pè ní spiritual work tó jẹ́ nǹkan dúdú. Number one, mo tẹ́tí sí ọ̀rọ̀ mánu kan lánàá. Ó ní àwọn ò tiẹ̀ mọ ìyàtọ̀ nínú babaláwo àti kérúbù mọ́. Kò sí yàtọ̀ kankan nínú baba. Ìwọ ló gbéra ẹ ga ju èèyàn kan lọ. Ìwọ ẹlẹ́ṣẹ̀ tó wá esteem ara ẹ ju ọ tó excel ara ẹ tó fi pride sínú ara ẹ ju èèyàn kan lọ. Èèyàn kò sí yàtọ̀ nínú èmi àbí babaláwo náà. Ṣe orúkọ ni babaláwo? Èmi náà tí wọ́n dẹ̀ ń pè ní bàbá confam, orúkọ ni mí. Ìwọ tí wọ́n tún ń pè ní pastor, orúkọ ni ẹ. Kò sí yàtọ̀ kankan, it is a name. Wọ́n kàn fẹ́ wá láti da orí irú ni. Ìkíní ni pé wọ́n wá láti jẹ́ kí ẹ má máa lo ewé àti egbò by all means. Lẹ́ṣẹ̀ rí pé tó bá ti débi kan wọ́n ní kó má máa lo nǹkan dúdú. Kò sí nǹkan dúdú. Ẹ wo ọṣẹ tí lẹ́yìn tí a bá ti mú ewé àti egbò tá ti gún dodo wọn papọ̀, tá ti gún wọn tó ti di gúngún, tá ti ṣe dodo kan tá fẹ́ ṣe nínú odó tán, ọṣẹ nìyí. Gbogbo àwọn tó mọ̀ dáadáa mọ̀ pé ọṣẹ nìyí. Ṣé bóyá funfun? Ọṣẹ funfun òun là ń lò. Tá a bá wá mú ọṣẹ yìí tí a dà sínú ewé àti egbò tí a ti gún sílẹ̀, kí ni ìwọ gan expect bí kọ́lù ẹ̀ ṣe máa jẹ? Ìwọ tó ń wò mí, o lè expect kó di funfun, ìdá kó di brown, ìdá kó di dúdú. Ó gbọ́dọ̀ di kankan. Anything tó jẹ́ pé ewé àti egbò òun la kó pọ̀. Mi ò fẹ́ mọ irú ọṣẹ tóun kò kó wa. Tó bá ti lè fi ọṣẹ yẹn tó dà sínú ewé àti egbò tó kó pọ̀, o lè expect funfun. Dúdú ló máa expect. Téèyàn kan bá ń sọ fún ẹ wípé kó o má lo nǹkan dúdú mọ́, ohun tó ń sọ fún ẹ ni wípé kó o má lo ewé àti egbò mọ́. Irọ́ dẹ̀ ni wọ́n ń pa. Ọlọ́run ló ní ewé, Ọlọ́run ló ní egbò. Ibi tí mò ń lọ gangan nìyẹn. Ìdí tí mo ṣe fi àwọn nǹkan yìí wọ̀n ẹ́ nìyẹn. O lè já ewé sílẹ̀ tán báyìí, kó já egbò sílẹ̀ tán, tó já gbogbo ẹ̀ sílẹ̀, kó lọ, kó powder, kó ti mọ̀ pé nǹkan báyìí lórúkọ ẹ̀ ń jẹ́, kó wá da irú even loss. Ọṣẹ tí wọ́n ń pè ní joy, even ọṣẹ tí wọ́n ń pè ní loss, kó dà síbẹ̀ kó gún papọ̀ kó fẹ́ sọ́dọ̀ ṣe, ó máa padà dúdú ni. Má jẹ́ kí wọ́n tàn ẹ́. Nǹkan tí wàhálà ṣe pọ̀ nínú ayé nìyẹn. Nígbà ayé àwọn bàbá wa kò sí dúdúrú ẹjọ́ yìí náà. Obìnrin máa lóun fẹ́ bímọ, a ní wọ́n lọ ṣe operation fún. Mélòó ṣé dókítà wà nígbà ayé àwọn bàbá wa ni? Mélòó ni wọ́n ṣe operation fún nínú àwọn màmá wa? Ṣé náà àwọn yìí kọ̀ dé, wọ́n kọ̀ wá rọ̀bù oníkálukú. Mi ò condemn ẹnikẹ́ni o, nítorí pé ọjà tèmi fẹ́ ta o. Ṣùgbọ́n mò ń sọ reality fún ẹni tó bá jókòó, tó bá gbọ́ mi dáadáa, wàá rí i pé kò sí nǹkan tí wọ́n ń pè ní nǹkan dúdú. Tí n bá kó ewé àti egbò jọ kí n wá jó wọn, kí ni result ohun tó lérò pé ó lè mú wá fún mi? Ó máa black náà ní náà. Ṣùgbọ́n ewé àti egbò òun ni a kó jọ, tá a wá padà gbé sórí iná tá a sún, òun ló di black. Ṣètìlẹ̀ kó bá wọn sọ fún ẹ, má lo nǹkan dúdú pé kò bẹ́ẹ̀ lára mu. Ewé àti egbò ni wọ́n ń sọ náà. Ṣé o ti wá gbàgbé pé fẹ́ǹsìkì tó ń lò yẹn, àwọn dágà tó ń lò yẹn, o ti wá gbàgbé wípé diclofenac tó ń lò yẹn, injection tí wọ́n fún ẹ, ṣé o ti gbàgbé pé nínú ewé àti egbò náà ni wọ́n ti gbé jáde? Stop deceiving yourself. Ọ̀pọ̀lọpọ̀ làwọn churches ti bá tiẹ̀ jẹ́, wọ́n ti bà yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́. Ẹlòmíì ò lè ṣoríire mọ́ láyé, ẹlòmíì tiẹ̀ ti bàjẹ́ kò lè ṣoríire mọ́, ẹlòmíì àìsàn tó wà lára ẹ̀, ohun tó kọ̀ nílò ni àwọn tá a ti polówó síwájú àti tá a tó sọ nípa èyí. Ṣùgbọ́n àwọn churches yìí wọ́n máa ní kó má lo ewé àti egbò,
kó máa fi ọmọ máa dán orí ọ̀pọ̀lọpọ̀ ìwé àní ẹ béèrè lọ́wọ́ pásítọ̀ tó fún ẹ l'anointing oil pé kí ni wọ́n fi ṣe anointing oil, ewé àti egbò ni. Èmi ò wá mọ̀ èyí tí wọ́n ń fún ẹ ní chọ́ọ̀chì yín o, bóyá òróró tí wọ́n fi ń dín ẹyin ni o, ṣùgbọ́n tó o bá dé Israel léni tí mò ń sọ fún ẹ irú yìí báyìí, Israel ló ti gbé wá fún mi. This is anointing oil, this is from Israel ló ti gbé wá. O bá dé Israel lónìí wàá rí pé nínú olive tree òun ni wọ́n ti extract anointing oil yìí jáde. So therefore ohun tí mo fẹ́ sọ fún ẹ ni wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run, àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti bayé àwọn tí wọ́n ní àìsàn lára jẹ́, tí wọ́n avoid wọn kí wọ́n má lọ lo ewé àti egbò. Lóńdó bí àìsàn ṣe kúnlé ayé yìí sẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí. Ṣé kí n béèrè question kan lọ́wọ́ ẹ? Ẹni tó gbé ọṣẹ funfun fún ẹ, ọṣẹ white tó gbé fún ẹ, tó lóun ti ṣiṣẹ́ sí pé kó lọ máa lò béèrè lọ́wọ́ ẹ pé kí ló mísì mọ́ ọṣẹ yẹn, kí ló mísì mọ́ tí ọṣẹ yẹn fi padà di funfun. Ìkíní, ohun tó lè mísì mọ́ náà ni pé bóyá kí wọ́n da perfume, kọ́ bá ti fọ ọṣẹ yìí tán sìn, kọ́ pa iṣẹ́ tán yìí, kọ́ wá dẹ perfume sí. Ọṣẹ yìí ò lè lose value, ọṣẹ yìí máa dúró ní white yẹn ni, perfume ló lè dà sí tó jẹ́ pé ọṣẹ yìí sì máa padà produce white fún wa. Gbogbo tó o dẹ̀ rí lọ́wọ́ yìí tó o lọ bèrè dáadáa, tó o bá mú iná débẹ̀ ó máa dáná ni, ògógóró ni, òdodo kan tó fi ṣe wọ́n ògógóró ni. Má jẹ́ kí wọ́n tàn ẹ́. Béèrè lọ́wọ́ ẹni tó sọ fún ẹ bóun di ọṣẹ white lé ẹ lọ́wọ́ pé kí ni wọ́n mísì mọ́ṣẹ yìí tó fi padà di funfun. Bóyá wọ́n dẹ̀ lọ kó owó ẹyọ pé yẹn náà funfun, wọ́n wá powder owó ẹyọ yẹn, wọ́n wá padà wá bu ọṣẹ yìí, wọ́n wá padà wá fi ṣe lọ́gbé lé ẹ lọ́wọ́. Béèrè lọ́wọ́ ẹni tó gbé ọṣẹ funfun fún ẹ pé kó lọ máa lò pé kí ni wọ́n mísì mọ́ tó fi padà di ọṣẹ funfun tí kò di dúdú. Tó bá wá gbérù nǹkan bẹ́ẹ̀ yẹn fún ẹ, tó ní kó lọ máa lò, jẹ́ kí n sọ fún ẹ, nínú ayé yìí tá a wà yìí kò lè kápá ìṣòro ẹ o. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Kò lè kápá ìṣòro tó wù kí olóòní tó gbé wá, kò lè kápá ẹ̀. Nǹkan tí ìṣòro ṣe pọ̀ nìyẹn, ìṣòro ti pọ̀ jù. Àwọn èèyàn ti ẹ̀dẹ̀ ti lọ sí ṣọ́ọ̀ṣì gan, wọ́n ti fi ọ̀dà tó yá wọ́n tún yí mọ́ wọn lọ́wọ́ wípé kó continue life wọn bẹ́ẹ̀, pé bí Ọlọ́run ṣe fẹ́ kí wọ́n máa lo life wọn nìyẹn. Àwọn èèyàn ti lọ sí mọ́ọ̀sì níbi pé wọn ò rí ọ̀nà àbáyọ mọ́. Nígbà tó yá àwọn àǹfààní náà lọ tún convince life ẹ̀ wípé máa lo life ẹ̀ lọ bọ́lọ́run ṣe fẹ́ kó máa lò nìyẹn. No, Ọlọ́run ò ní kó lo bẹ́ẹ̀ o. Ó ti dá ewé, ó dá egbò, gbogbo tó dẹ̀ dá yìí náà kí ó lè lẹ́sìn pressure àwọn ìbéèrè àdúrà tẹ́ máa pè fún lójoojúmọ́ ló ṣe dá gbogbo nǹkan yìí. Kó lọ síbẹ̀ kó lọ já kó o dẹ̀ fi ṣe ohun tó fẹ́ ṣe. Ṣé má jẹ́ kó dì sí ìwẹ̀, kò sí nǹkan tí wọ́n pè ní nǹkan dúdú. Tó o bá ń lò tí ò bá tí ì jẹ ìwọ tẹra mọ́, ó máa jẹ ohun tí mo máa sọ fún ẹ nìyẹn. So therefore a ní àwọn ọṣẹ yìí, a ní ọṣẹ ìṣẹ́gun, kó ọ̀dà fún kíákíá, kó ọ̀dà fún ọṣẹ ìṣẹ́gun, kó ọ̀dà fún ọṣẹ àánú, kó ọ̀dà fún ọṣẹ ìbùkún. A ní gbogbo ẹ̀ pátá nílẹ̀ tó dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa táwọn èèyàn máa ọ̀dà fún. A ní ọṣẹ àwúre ọlà, wàá máa wẹ̀ báyìí, dodo tó bá dẹ̀ ń ṣe tó dáwọ́lé, a máa gbé ọlà jáde, a máa gbé owó jáde, a máa gbé ìfọ̀kànbalẹ̀ jáde. A ní ọṣẹ àwúre ọlà, a ní ọṣẹ tí wọ́n ń pè ní Wegunwepe. Bóyá wọ́n ti kọ́ọ̀sì ìdílé kan, inú ìdílé yìí ẹ ò ní márì, nínú ìdílé yìí ẹ ò ní ṣoríire, àbí tó yá ti kọ́ọ̀sì èèyàn kan, a ní ọṣẹ tẹ́ tó bá lò tó wẹ̀ ó máa wẹ ègún, á tún wẹ èpè dànù ní ara rẹ. A ní ọṣẹ tí wọ́n ń pè ní ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà. Nígbà téèyàn bá ti forí jálé adán lọ́dọ̀ àwọn àgbàlagbà, ohun tó lè máa lò tó jẹ́ pé ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà, a níyẹn náà tí àwọn àgbàlagbà yìí àwọn tó ń nọmọ lọ́mọ lọ́rẹ́ nígbà tí ọmọ òṣèwọ́n tó bá wá ń rí ọṣẹ yẹn lò, wọ́n á mójú kúrò nínú ọ̀rọ̀ tiẹ̀, wàá lè rí
ọ̀nà lọ ní tiẹ̀. Ọṣẹ tí ọkùnrin tó fi ń rí aya ó wà, just call, order for it. Ọṣẹ tí obìnrin tó fi ń rí ọkọ, you just call, order for it. Ẹ̀yọ́nú ó wà, ẹ̀yọ́nú tó fẹ́ káwọn èèyàn máa yọ́nú sí ẹ, gbogbo ẹ̀ wà. Ọṣẹ ìfẹ́ràn ó wà, ọṣẹ ìfẹ́ràn ó wà. Ọṣẹ tí a fi ń mú ọwọ́ ayé kúrò lára èèyàn ó wà, ó wà dáadáa. Ò ń bọ́ obìnrin sùn lójú oorun ni, pè kíákíá ohun tó máa ṣe ká sọ fún ẹ. Ò ń bọ́kùnrin sùn lójú oorun ni, kíákíá kó o pè. Gbogbo àwọn ètò yìí ló wà nílẹ̀ fún ẹ. Ìwọ kàn pè wá. Gbogbo a ò lè kó gbogbo ẹ̀ sí ìbàyí náà. Tó bá rí òun lórí gbogbo àwọn product lórí ilẹ̀ ńlẹ̀ yìí, this our product òun lórí ní ilẹ̀ ńlẹ̀ yìí, ṣé a ò lè kó gbogbo ẹ̀ sí ibi ìbàyí náà? A ò lè kó gbogbo ẹ̀ síbẹ̀. Tàwọn product wa ní orí níbẹ̀ yẹn, ju gbogbo ẹ̀ lọ. Má fi ọ̀rọ̀ ara ẹ̀ ṣeré. Awẹ́ bí Danu wà, ọṣẹ tó yẹ pé awẹ́ ibi dànù. Ọ̀pọ̀lọpọ̀ ló wà nílùú òyìnbó, wàhálà ti pọ̀ jù, wọn ò rí bá ti ṣe, wọn ọ̀nà síbẹ̀síbẹ̀ wọn ò rọ́nà gbé gbà. Ẹ̀yọ́ dẹ̀ sì jókòó síbẹ̀. Bí èèyàn bá lọ sílùú òyìnbó ṣàní nǹkan tó lọ mú bẹ́ẹ̀. Àwa tá a wà nílé náà á ṣàní nǹkan tá a jókòó sílé fún. Ẹni tó wá lọ sílùú òyìnbó ó ní nǹkan tó lọ mú. Tó bá wá rí ohun tó ń dẹ̀ láàmú níbẹ̀, tètè mójútó ọ̀rọ̀ ara ẹ̀. Ó wà nílùú òyìnbó náà ni, òun wá pépà, o ò tí ì rí pépà ìgbélùú, pè wá. Gbogbo ohun tó lè ṣe àwa máa sọ fún ẹ. Àwọn tí wọ́n pè wá pẹ̀lú ìgbàgbọ́ tí wọ́n sì gbà wá gbọ́, tọ́gbọ́ Ọlọ́run gbọ́ nínú wa nípa gbogbo ohun tí mò ń sọ yìí, gbogbo wọn pátá àwọn ni wọ́n rí testimony. Mo dẹ̀ ń sọ fún gbogbo ẹ̀yin tí ń wò wá lọ́wọ́lọ́wọ́, ẹni tí ò bá ti ní ìgbàgbọ́ nínú gbogbo tí àwa ń sọ yìí, tí ò dẹ̀ ní ìgbàgbọ́ nínú wòlíì tí Bíbélì sọ wípé ó ní kó gba Olúwa gbọ́, ó ní a ó fi ìdí rẹ̀ múlẹ̀. Gba àwọn wòlíì rẹ̀ gbọ́. Àwọn wòlíì kì í ṣe èmi nìkan, àwọn wòlíì kì í ṣe wòlíì lásán, kì í ṣe wòlíì burúkú, kì í ṣe wòlíì olórí burúkú. Àwọn wòlíì rẹ̀, ó ní gba àwọn wòlíì rẹ̀ gbọ́, that is àwọn wòlíì Olúwa, ó ní kó gbà wọ́n gbọ́. Ó ní ìwọ yóò sì ṣe rere tó bá gbà wá gbọ́, tó dohun tọ́lọ́run gbélé wa lọ́wọ́ gbọ́, tá a fi ń ṣe ọmọ aláyé, tá a fi ń ṣe wọ́n lóore. Tó bá ti gbàgbọ́, bó o bá fún wa ní $1, tá a bá ṣiṣẹ́ fún ẹ, ó máa ṣiṣẹ́ ní ara ẹ o. Gbogbo àwọn tó dẹ̀ rí tí at the end of the day tí wọn ò gbà wá gbọ́, òun ni mò ń sọ́ńtà yìí. Kò sí nǹkan kan tó fẹ́ ṣe, because wọn ò gbà pọ́tà gbélé wọn lọ́wọ́ gbọ́, wọn ò gbà wá gbọ́. Báwo ló ṣe fẹ́ ṣiṣẹ́? Wọ́n tì wọ́n ni. Ẹlòmíì wọn á mú dọ́dọ̀ wa, wọ́n máa tì dọ́dọ̀ wa ni. Àwọn adìyẹ́bà ni òun ò dẹ̀ ṣe irú iṣẹ́ yìí rí o, kò gbàgbọ́. Ó lè kówó sílẹ̀ ká ṣiṣẹ́ kó kíṣẹ́ yẹn má padà dáhùn. Ohun tó o bá ti gbàgbọ́ má sùn mọ́. Ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ẹ, ewé àti egbò ti Ọlọ́run ní í ṣe constant. Má jẹ́ kí èèyàn kankan tó tún ẹ. It is not even. Òun làwa náà kó pọ̀ tá a fi ṣe gbogbo àwọn ohun tí a ṣe sílẹ̀ yìí. Lọ kẹ́kọ̀ọ́ nínú ohun tí mo sọ lónìí. Ọ̀pọ̀lọpọ̀ náà lọ ti tì sírú wàhálà yìí náà, tí wọ́n ní má lo nǹkan dúdú, má lo nǹkan dúdú. Share fídíò ìdọ́dọ̀ kó tiẹ̀ jókòó, kó reason pẹ̀lú ohun tí mo sọ fún, kó wá wo bóyá ó ṣeé ṣe. Fídíò yìí ó lè yí ọkàn wọn padà. Ṣùgbọ́n fẹ́ kó yí ẹ lónìí pé ọ̀pọ̀lọpọ̀ wàhálà, àìsàn, ìdààmú tó wà nínú ayé yìí, àwọn tí wọ́n ń purọ́ fún ẹ pé kó má lo nǹkan dúdú, àwọn ni wọ́n dá gbogbo kìíní sílẹ̀ nínú ayé o. Àwọn ni wọ́n jẹ́ kí gbogbo kìíní pọ̀ ńlẹ̀ o. Nígbà táwọn bàbá wa ní ìgbà ìwáṣẹ̀ tí wọ́n ń lo gbogbo nǹkan yìí, a ò rí wàhálà tó yìí náà. Ọkàn wa sì balẹ̀, everything dára. Ṣùgbọ́n nígbà táwọn ará bí ìdí tọ́pẹ̀ra wọn ní Pentecostal, tọ́pẹ̀ra wọn ní pastor, tọ́pẹ̀ra wọn lórúkọ oríṣiríṣi orúkọ, reverend ìgbà, tí wọ́n bẹ̀rẹ̀ sí ń preach oríṣiríṣi preaching tó lòdì sí ti Ọlọ́run fúnra ẹ̀ gan, òun ni wọ́n ti da orí àwọn ọ̀pọ̀lọpọ̀ rú. Ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ẹ ní alẹ́ yìí, mi ò fẹ́ jẹ́ kó rìnrìn àjò asán nínú ọdún tá a tó ń lọ yìí, 2022 tá a tó wà yìí. Tètè order fáwọn product yẹn. Whatever spiritual issue tó bá ń face, pè wá, bá wa sọ. Ohun tó jẹ́ kó lù gangan a máa sọ fún ẹ. Síbẹ̀ once again, orúkọ tèmi ni Baba Confirm JP. Ó lè pè mí ọkọ̀ WhatsApp mi sórí 08022040950, 08022040950.
22040950. Once again, o lè pè mí sórí 08022040950. ẹ ṣé gidigidi gan. Pè wá kíákíá, order fún gbogbo product tó jẹ́ kó order fún. Má tìjú, kò sí ìtìjú nínú ẹ̀. Bó o bá ń là nǹkan kọjá, lọ gbàgbé ìtìjú. Ẹni tó bá ní ìtìjú tó bá ń là nǹkan kọjá, nǹkan yẹn ló máa padà pa. Nǹkan kékeré tó jẹ́ kó o kọ̀ mú ọṣẹ kó o lọ fi wẹ̀ sí, kára ẹ̀ dẹ̀ dá ṣáká, kí gbogbo nǹkan lọ déédéé. Má fi ìtìjú ṣe o. Tètè pé nọ́mbà wa. ẹ ṣé gidigidi gan. A tún máa pàdé ní ọjọ́ mìíràn. Èmi ti yín tòótọ́, ọmọ yín, Baba Confirm JP. Thank you. God bless you.